Africa Content TV. Top national progress. Orúkọ mi ni Alájà Akínọ̀lọ́ lẹ́kẹ̀ẹ́ ìlú Kèsì. Game of Union. Bàbá orúkọ lọ́wọ́ yọ̀gà ẹsẹ̀ ìgbàgbọ́láyè ti sọ̀rọ̀. Àti àwọn tó ní mo ṣe dáadáa àti àwọn tó ní mo ṣe dáadáa. Mo kí ẹbí wọn lè pé ọ́fíìsì àmì ṣe gbogbo wọn. Mo dúpẹ́ lọ́wọ́ yín sà. Ẹ dábọ́ bẹ̀ láti ẹ̀gbọ́n tí organize the branch mi tọ́ni lè ṣe dáadáa fún wa. Òun ni pé gbogbo wa táwọn ń lu tiwọn ìrora ayé union ayé àtijọ́ láti máa wà àfọwọ́ ìyá oníyà tí ìbàdàn ti gba àbòsí ẹ̀ láyè lè ṣe dáadáa fún wọn. Tí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀sì tọ́ lè testify. Tí gbogbo àwọn ìyá ọlọ́jà àwọn ìyá oníyà níwà burúkú tí gbogbo lè sọ tọ́ lè sọ. Ẹyin lẹkẹrẹ ìdẹdálẹ erin kọlọ máa forí jì ìwùdẹdálẹ lágbogbo bíláṣì tó dúró pẹ̀lú erin tó kù. Àkọ́kọ́ ni pé mo máa wò akọ́ni tí mo fẹ́ wò ni pé ó yẹ kí n pè wọ́n nígbà tí ìṣù yẹn ṣẹlẹ̀ ní òkè wọn. Ṣùgbọ́n mo tó lọ ká sọ kálẹ̀ yìí tẹ̀lé bá bá yín lọ́wọ́ sí níbẹ̀ tí bá wọ̀ pa ìṣẹ̀dá yín kò fi àjẹ́ ńlá yín lọ́wọ́. Nígbà pé mo ibẹ̀ kẹ́mọ̀ bí yàn òun lè plé yìí lórí pé olúọmọ lè sọ bó ṣe olúọmọ ẹsẹ good destination ẹsẹ evolution ibi tó bá àwọn méjì tẹ̀lé ẹ̀wọ̀n yìí ọ̀gá wa jọ ni wọ́n ibi tó bá pọ̀rọ̀ tó bá parí ẹ̀ gbogbo wa yà yọjú sí bẹ́ẹ̀ má àlọ́ jù lóyìn yẹn apology tí wọ́n ò fi láti lórí ọ̀rọ̀ ọ̀dọ́ sọ pé wọ́n ní èèyàn kan gbà ní kiri Canada ni wọ́n wà tó wọ́n lọ́wọ́ mọ́ mi gbogbo ẹni wọ́n lè mọ̀ mi ò sí nígbà tí iṣu ṣẹlẹ̀. Wọ́n mú ọmọ tí wọ́n sọ yìí wọ́n ní wọ́n mú ọmọọṣẹ́ tí wọ́n. Ọmọ yẹn nígbà tí mo gbé ọmọ yẹn wà tó sísè wọlé gbogbo lọ́ta. Ọmọ yẹn sọ lórí ògbèké ẹ̀yìn gbèké ọmọ yẹn lọ gbèké. Ọmọ yẹn wá sọ fẹ́ níbọ̀ ní pé géèmù tó fi lóhùn yìí jókà ló ṣe. Canada ni mo wá o, mi ò sí Nàìjíríà o, tí mo ẹbí ṣẹlẹ̀ o. Níbọ̀jì, àtẹnudẹ lò. Ẹ mọ̀ báyìí bá mi fà kọ́kọ́ ẹ̀ tó bá mi fà ní tì bá mi fà kọ́kọ́. Abẹ́nú bẹ́ẹ̀ bàbá mi wọ́n yọ ayọ̀kọ̀rọ̀ bàbá bá mi wí bàbá bọ́ wọ̀ ẹ̀wì wọ́n yọ ayọ̀kọ̀rọ̀ òye ẹ̀lú abẹ́nú yẹn. Sọ̀rọ̀ yìí tẹ́lá sọ pé gbogbo oṣù tó wọ́n lè sọ èmi ni gbogbo oṣù tó wọ́n lè sọ olú ọmọ sẹ́gun ọmọ àtọ̀wọ́ sí kọ́ ọmọ parí ẹ̀ lọ́wọ́ ní òbí jẹ́ ẹ máa lọ bí ẹ̀kú gbé wọ́yà ìgbà ọmọ tí ìgbà tí bá dẹ̀kẹ̀rẹ̀ ẹ̀dọ́ ṣe ní sẹ́kìlẹ̀ kan ọ̀dọ́ ní 20 units a ní 23 units ìgbà tí wọ́n dé branch 12 units mo bá unit mo fẹ́ lò lówó ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sábà jùlọ ìgbà láyé tó fẹ́ lò ní sọ̀kọ́ àwọn wọn branch wa ìjọba ti ọkọ̀ alájà ní ìdòkú tó fi mẹ́ka ọ̀nà àmúṣe ni wọ́n ọ̀nà àmúṣe náà ti yọ fún àwọn sáwọ́ gẹ́sì tó wà pákó sọ̀kúndùn máa ní ẹ̀ṣá sí ọ̀nà àmúṣe ni ìgbà tó ń pín iná tó ń pín bò méjìlá ló wọ́n sọ ìsàdọ́sì kọ́lọ́ máa tẹ owó wa kẹ̀ wọ́n tọ́wọ́ kà gidi tó wọ́n ṣe dáadáa ọmọdé àwọn aṣàlùwà ọ̀gá tó dáa. Méjìlá ni wọ́n bá bí ẹ̀wọ̀n ìjọba bá ń sábà lẹ́yìn tí wọ́n gbọ́ pé èrò pọ̀ lẹ́yìn lọ́ọ̀tún lọ́sì èmi wò ó jáde fún ara mi no any officer bá ṣọ́ọ̀tún àtọ́tọ̀ ìlú ọ̀ṣẹ́ ẹ̀kọ́ wọ́n sọ sẹ́yìn 23 ẹ̀ẹ́dì náà ẹ̀ ẹ̀ àwọn ẹ̀sìn ẹ̀yọ tí bá ní tẹ̀lé ọ̀tọ̀ mi àwọn bí ẹ̀mí ti fẹ́ mẹ́ta àwọn tẹ̀lé mi lọ àbí ẹ̀mí ti fẹ́ mẹ́ta àwọn tẹ̀lé mi lọ àwọn nìkan mo lè sọ àwọn nìkan bí ẹ̀mí fẹ́ mẹ́ta tó ń gbàdúrà pé wọ́n pẹ́ sórí àtìpáàdùn àwọn àjọ mi lọ́la á lè àwọn lóko iṣẹ́ ẹni 23 units tipẹ́tipẹ́ dẹ̀kẹ̀rẹ́ ni mo ti gbé ibọ̀jì níbẹ̀ ibẹ̀ yẹn o odi tó kúrò mo pè yí fún ayé mo pè sùúrù mo pè gbọdọ ṣùgbọ́n pé sẹ́ni máa ní ma pàpà bìtà kò tẹ́ tó kà lọ́wọ́ tipẹ́tipẹ́ kò tẹ́ yìí lọ́wọ́ pé ma pàpà bìtà tipẹ́tipẹ́ ọ̀rọ̀ ìdàgbọ́ là ń sọ yìí tẹ́wọ́ padà sí ẹ̀rọ national progress I don't want any talk again connect the microphone leave the microphone operational progress orúkọ mi Alhaji Mustapha Adékúnlé whether you like or not I'm confirmed say chairman ẹgbẹ́ náà ò tẹ̀lé mi
àtẹ̀tọ́ tẹ̀lé mi àtẹ̀tọ́ tẹ̀lé mi abẹ́ẹ̀bẹ̀ àṣẹ́kò àtẹ̀tọ́ jù mí lọ àtẹ̀tọ́ tẹ̀lé sí mi gbogbo yín náà ọmọ ṣẹ́kò ní gbogbo yín. àṣẹ tèmi wáyé àṣẹ tèmi rèé gbogbo state officer gbogbo branch officer mo set wọn aside all the branch officer mo set wọn aside àwa yàn wọn 7-man committee wálẹ̀ tọ́ba wá ṣe reconciliation láti ṣe kí ni wájẹ̀ fún ọ ní just 2 weeks after yẹn àwa ṣe kí ni àkóra lọ bá bàbá tó ní wá àjọ lọ fojú abẹ sọfẹ́kù ẹgbẹ́ máa ẹ̀dì wọn Alhaji Ismaila Agboro followed by Victor Governor followed by Victor Governor followed by Mustapha followed by Tairidi Adediga Alo followed by Hassan Awija followed by Akeem Agoro Kisui Odesekesi wọn kẹjọ lọ jókòó ẹjọ lọ ṣe mítì kẹsẹ fẹẹ ìṣọ́ọ̀fù gbogbo bẹ̀rẹ̀ wá fún mi pátá mo tẹ̀ fún yín ní 2 weeks láti mọ̀ kẹsẹ̀kẹsẹ̀ kí kẹsẹ̀kẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ bá padà wá bá mi màá sẹ́ ẹ̀ wá sọ final decision àbọ̀dọ̀ ọ̀gbẹ́lẹ́ ìmọ̀ràn ajẹ́kẹ̀ ilẹ̀ ṣe QPC àlàáfíà ìfọ̀kànbalẹ̀ tó ti wà ní Mùṣí ọlọ́run bá òní gbogbo òbẹ́ gbogbo ẹni tó bá fẹ́ ta Mùṣí rú tó fẹ́ ta Mùṣí jẹ́ ọmọ àfẹ́fẹ́ ẹ̀kọ́ Mùṣí sọ̀rọ̀ àyọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí. Kẹ́lẹ̀ fún ọ ní lẹ́tà ẹ fún ọ lẹ́tà lọ́ba síbì ẹ fún ọ lẹ́tà lọ́ba dàrẹ́tọ̀ DSS kẹ́lẹ̀ fún ọ lẹ́tà lọ́ba area commander kẹ́lẹ̀ fún ọ lẹ́tà lọ́ba DPO kẹ́lẹ̀ tún kọ lẹ́tà sí bàbá olùbáríkà bàbá ọlọ́mọ púpọ̀ káàró bífà níbi ọ̀nà ṣọwọ́sì bàbá ọlọ́wọ́ ọmọ ogun ó gbẹ́rù lé ó dẹ́rù lọ́wọ́ lọ́tẹ̀. Progress Alimọ̀ṣọ́bí. gbogbo Mùṣí ẹ̀tọ́ tilétilé ọlọ́run tó lè máa gbé nílé ìgbòho ilẹ̀ nígbà Mùṣí